ṣe nìyẹn àbí. Kọ́ ti fọwọ́ bá ẹ sí. Kọ́ọ̀dì fídíò wo? O tún dìmáàdì ṣé ọmọ bí tó wà ní? Bọ́lá ṣe ẹ̀ tí bọ́lá ti fọ́lá yọ ọ́ fi ẹlẹ̀ díẹ̀. Ó ti ṣẹlẹ̀ o, ẹ tún wá wo tó tún ṣẹlẹ̀ lórílẹ̀, ẹ wá wo tó tún ṣẹlẹ̀. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yìí, ọkùnrin kan onífíìmù ni Jakuzzy lẹ́rí yẹn o, òun lẹ́rí tó ń gbẹ́bọ káàkiri yẹn. Ẹni tí àwọn yìí fọ́tò rẹ̀ gangan nìyẹn. Ẹ wo fọ́tò ẹ̀, gbogbo ẹ̀yin léré pátápátá lẹ ti mọ̀, fọ́tò rẹ̀ nìyẹn. Ẹ wò dáadáa, ẹ bá mi share ẹ̀ jẹ́ káwọn yòókù náà rí. Àdúgbò yìí, ẹ̀yin lè fẹ́ bá àdúgbò yìí jẹ́, ẹ̀yin lè lóògùn àwọn bọ́ìsì tó wà ládùúgbò yìí àbí. Ẹ máa gbẹ́bọ káàkiri. Ẹ máa ṣe nìyẹn àbí àwọn àbúkọ̀wọ́ ilé. Kí ló ṣe tó fọ́ bẹ́ẹ̀? Kí ló tó bẹ̀bẹ̀ àwọn olóògbé? Bẹ́ẹ̀ máa ṣe nìyẹn àbí. Bẹ́ẹ̀ máa ṣe nìyẹn, bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ rẹ̀ àbí. Ó mọ bọ̀bọ̀ yìí ni. Tani mi fẹ́ mọ̀ rí. Bọ̀bọ̀ tó máa ṣe fíìmù yẹn ni à. Fíìmù èwo ló ń ṣe kò tí ẹ kàn mí? Kí ló tó fi gbẹ́bọ̀ ìgangan? Bọ̀yì ò máa tà náà. Kí ni rísì tó gbẹ́bọ̀ jẹ́ ká gbọ́? Àti mú. Jẹ́ ká mọ rísì tó gbẹ́bọ̀. Kí ló tó gbẹ́bọ̀? Àwọn ọmọdé tó máa ń ṣe. Kó máa sọ̀rọ̀ Kò máa sọ̀rọ̀ bí ti báwo? Bẹ̀rẹ̀ sí máa jẹ́wọ́ máa kà. àwọn tó jọ gbé wọn sẹ́. Àwọn wọlé jọ ń gbé Sọ̀rọ̀ jẹ́ ká máa wọn tẹ́jọ́ ń gbé. Kí ló sì bọ̀ bá àbíkọ́ tó fọwọ́ bá ẹni? Ẹ fẹ́ máa lògó lógo àbí. Bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn àbí. Kọ́ tó fọwọ́ bá ẹ sí. Kọ́ọ̀dì fídíò wo? O tún dìmáàdì ṣé ọmọ bí tó wà ní? Bọ́lá ṣe ẹ̀ tí bọ́lá ti fọ́lá yọ ọ́ fi ẹlẹ̀ díẹ̀. Ẹ máa súnmọ́ ẹ. Ẹ jẹ́ ká súnmọ́ eléyìí náà. Ṣé torí o ti gbẹ̀rẹ̀ gan-an? Máa bọ̀bọ̀ ìṣá. Ẹ̀bẹ̀ ó ló ń bẹ ìgbà tó náà ń gbẹ́bọ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe òde àbí. Ó fẹ́ máa lògó lógo. Ó fẹ́ là á mọ́ gbá àbí. Àdúgbò èlò ni fẹ́ lè wá máa ṣe nìyẹn. Àdúgbò èlò ni àwọn olẹ́jọ́ ń gbèsè. Kí ló fà kí ló tó ẹgbẹ́ bọ́sẹ̀? Ẹbọ kí ló ń gbé? Ẹbọ kí ló gbé jẹ́ ká mọ̀ kọ́ tó dé tó torí ara tiẹ̀ wo torí ara wa mọ́ gbà. Ó wá gbé wá sádùúgbò tiwa. Bẹ́ẹ̀ máa ń ṣe ní ẹ̀tẹ́ fún máa di celebrity. Ẹ máa ń gbogbo bẹ́ẹ̀ sà ní. Ògbólógbò lẹ fẹ́ lọ àbí. Kò sí wàhálà. Irọ́ ilé tó wá ṣe o ti ṣe láṣẹ. O ti ṣe láṣẹ mọ́ o. Àṣemọ́ ló ṣe iṣẹ́. Kájọ ó bá tún bẹ̀rẹ̀ àdá súnmọ́ ẹ. Bọ́bá yóò bẹ́ẹ̀ kí ló ṣe? Bọ́bá yóò máa ṣe nìyẹn. Bọ́bá máa ṣe nìyẹn. Eléyìí tó ṣe yìí wà á mọ̀ pé máa bọ́ ìṣe. ó ti kú kílẹ̀ kọjá ewé àmàṣú ẹ̀ káàkúrò lójú bóyá kó gbójú ẹ̀ lálẹ́ yàtọ̀ sí ojú ẹ̀ káwọ́. Gbọ́sílẹ̀. Àṣebí òṣì ẹ wojú ẹ̀ olójú òkòwòkò káwọ́ sílẹ̀ jẹ́ kó rojú ẹ̀. Ẹ bá mi tètè súnmọ́ ọkùnrin yìí, ẹ bá mi wò, ẹ má jẹ́ kó tún lọ ṣe tó ju eléyìí lọ lẹ́yìn ẹbọ tó gbé yìí o. Ó ti ní nǹkan míì, kò sí nǹkan míì tí ò lè ṣe lẹ́yìn eléyìí. Ẹ má jẹ́ kó lọ sògùn àìkú, ẹ má jẹ́ kó lọ ta ẹsẹ̀ bọ́ sọ̀lọ̀, ẹ má jẹ́ kó lọ ta sóòlù ẹ̀ fún èṣù o. Ẹ wò ó, ẹni tí mò ń sọ yìí àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dé ní onítọ̀hún adòde.